tòrò ọlọ́run elédùnmọ́rẹ́ ọba góògó ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwà pé agbẹnimọ́dẹ́yìn afọ́nimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọgbàgbà tí gbàrà àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà ìbẹ̀yìn àgbàlagbà ènìyàn ẹ̀yìn àtòróró jẹ̀ fún ọ̀gàlàǹtà ẹ̀yìn arógbá aṣọ mọ́ balẹ̀ ẹ̀yìn akásọ lórí mọ́rẹ̀rù obìnrin bàbàmù tán yanyan ìbà lọ́wọ́ yín o ẹ jẹ́ kó ní ó dùn fún wa ẹ jẹ́ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ orójú ẹ jẹ́ oráàyè ẹ má jà rogun pẹ́ ntúkà ńlẹ̀ Yorùbá ẹ má jà rí láburú láàlú dọwọ́ rẹ èṣù láàlú abáǹbá àfọ́bẹ́ta kùjọ bàǹbàmù ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímọ̀ ìsúnmi láàárọ̀ yẹn sọ fún ẹbọra tí jẹ́ látọ̀ pa láàlú dọwọ́ rẹ lónìí mọ́jẹ́lẹ̀ Yorùbá dàrú o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ wọ́n jà ṣe ọ̀tẹ̀ wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gbọ́n ayé jogun wa lẹ́sẹ̀ wọ́n jà àjẹsọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn wọ́n jà bá wọn tẹ́ o ẹni tá ṣẹ̀ tá bẹ̀ tí ò ní gba Elédùmarè ó dọwọ́ rẹ wọ́n jà bárò ẹni bẹ́ẹ̀ dá kankan pọ̀ wọ́n jẹ́ kí ilẹ̀ Yorùbá dàrú wọ́n jà rí kò sí dáadáa ilẹ̀ Yorùbá tó ẹ̀yin tó láyọ̀ dọwọ́ yín kí la mú wá sórí ètò lénìí lánàá ṣàlàyé lórí àwọn nǹkan kan pàtàkì tí ń ṣẹlẹ̀ láwọn abì kan nílẹ̀ Ondo ní ìlú kan tá ń pè ní Ute ó dàbí ẹni pé àwọn àgbààgbà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ wọ́n ti take action tó yẹ ká take lórí ẹ̀ àbọ̀ ọbẹ̀ á máa padà mú wá fún yín lọ́jọ́ iwájú ibi tán bá ní àjò yẹn dé. Jẹjẹ́ mọ̀ pé lánàá ìwádìí kan wà tá a bọ́ sínú rẹ̀ lánàá agbami ìwádìí tí à ń rí àpẹẹrẹ kan ẹnìkan ń bá wa sọ̀rọ̀ kan màá mọ́rọ̀ yẹn wá o bọ̀ kì í sòní wípé jẹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà ogun táwọn ọmọ Boko Haram àwọn bandits kankan tó lórúkọ wọn pọ̀ ISWAP oríṣiríṣi orúkọ ni wọ́n ń jẹ́ tí wọ́n fi ń jà ló jẹ́ pé ẹ lè bá lórí igbá mi ní gbogbo àgbáyé ju igbá Chinese lọ àwọn nǹkan jagun tí wọ́n ń lò tí wọ́n fi ń àtáàkì àwọn èèyàn kiri wọ́n dárúkọ series àwọn ọ̀bọ̀n kan tó jẹ́ pé kò tí ì sí lórí igbá lágbàáyé tó jẹ́ pé Chinese made nìkan ni àwọn nìkan náà ṣe fún ọ̀dọ̀ wọn nìkan lẹ ti lè rí táwọn ọmọ yìí ń lò ìwádìí ń lọ lọ́wọ́ àti ìfẹ́ bọ́ sínú agbami ìwádìí ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ó sì nídìí tọrọ ọ̀fẹ́ ń bọ̀ lórí ẹ̀ mo fẹ́ ká ṣẹ́gi boná torí pé lẹ́nu wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àṣírí ń tú gan nípa iṣẹ́ ìwádìí àti wàhálà táwọn èèyàn ń ṣe ìjọba náà ti mú iṣẹ́ yẹn lọ́kùnkúndùn tẹ́lẹ̀ ìjọba Nàìjíríà síríọ̀sì nípa ètò ààbò nítorí pé kò kan ọmọ wọn kò jẹ́ ká ẹgbẹ́ mo sọ torí ẹ̀ la fi ní èpè tí ìdíkan mo lè òye làámọ̀ ṣe fúnra wa nígbà ní yóò kan ọmọ wọn nísìnyí ara wọn ta kìjì wọ́n rí wípé ibi tí ń lọ yóò kò síbi òsì ní kọmọ tiwọn náà kódà kọmọ wọn bẹ lábúròdù wọn ó gbé Fúlàní ó gbé so ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ẹjẹ́ aṣẹ́gibò torí pé ìwádìí ń lọ lọ́wọ́ màá mọ́rọ̀ wáyé lórí ẹ̀ màá ṣàlàyé kí ni bọ́dá ti rí àwọn ọ̀bọ̀n tán ń lò yìí wọ́n dárúkọ àwọn ọ̀bọ̀n yẹn gbogbo wọn ẹ pé gbogbo ọ̀bọ̀n tá ń lò throughout the world táwọn ọmọ ológun ń lò lórúkọ ó dẹ̀ ìfò tó fi mọ́ ọ̀tá tá bá mú ọ̀tá lẹ̀ báyìí wọ́n mọ ibi tọ́ta yìí ti wá because àwọn ọ̀tá wọn yẹn ní nọ́mbà èdè tó jẹ́ federal government Nàìjíríà ẹ̀ rí ẹ̀ mọ̀ pé Nàìjíríà government ló gbé ọ̀tá yìí jáde bọ̀bọ̀ làwọn Boko Haram ti ń rọ́ta wọn níbo ni wọ́n ti ń rìbọn gbogbo àwọn ọ̀bọ̀n yìí ló níbi tí wọ́n gbà wọlé sórílẹ̀-èdè yìí ló ní irú àwọn ẹ̀yà tí ń lò lágbàáyé so ibẹ̀ níṣẹ́ ìwádìí wà báyìí ibẹ̀ níṣẹ́ ìwádìí wà
àṣírí ó tú a sì mọ́rọ̀ wá lórí ẹ̀. Ìyẹn jẹ́ iní lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ tá a kàn fẹ́ yànnàná létí yín lénìí. Awuyewuye kan lórí ọ̀rọ̀ Gumi wá Ìbàdàn ẹ pọ̀rọ̀ Gumi ìsà hàn lẹ́ẹ̀mẹwàá. Yorùbá ní iṣu atẹnumọ́ràn wọn ní kì í jóná. Ọ̀rọ̀ Gumi tẹ́rí tá a mú wá lẹ́ẹ̀mẹwàá yìí ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú ètò ààbò ilẹ̀ Yorùbá gidi gan. Ó ní í ṣe pẹ̀lú ètò ààbò ilẹ̀ Yorùbá. Gumi bàbá tó bí àwa àti wọn jọjọ gbélé Haúsá dáadáa ni. Bàbá Gumi bàbá rẹ̀ làwa mọ̀ ń Gumi kọ́ mo tó máa jórúkọ ẹ̀ bàbá rẹ̀ lọ́wọ́ kọjá ẹ̀. Nínú àwẹ̀ nígbà yẹn bàbá yẹn ni máa ṣe wáàsí ìta gbangba fún wa nílẹ̀ Haúsá nínú àwẹ̀ ní Kaduna. Gumi táwa mọ̀ dáadáa ni táwa máa lọ wáàsí rẹ̀. Ṣùgbọ́n lénìí tí ilẹ̀ Haúsá ò bá dàrú náà nígbà yẹn inú ìjọ Gumi náà ni máa ti dàrú wá. Àwọn náà ní ṣàkóso dàrúdàpọ̀ ilẹ̀ Haúsá láti gbà yẹn ìtọ́pọ̀lọpọ̀ ò mọ̀ ń pa Gumi nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ń pa Gumi. Níjọ́ tèmi ti rí Gumi tí wọ́n mẹ́ńṣẹ̀ yẹn pé òun ni ó mọ̀ ṣe àléfà tẹ́tí bàbá rẹ̀ kú òun ni àléfà kàn. Mo ti mọ̀ pé irú ròǹbòrùn ibi tí bá ti ń dàrú làwọn ti ń jẹ. Kí Saudi tó lè cross mind lórí èèyàn ó ní ìtàn rí. Àlejò tí Saudi lòun ò gbà nínú ẹ̀sìn Islam ilẹ̀ Yorùbá ló wá lẹ́mí àti gba àlejò náà. Ewu wà o ẹ̀yin ènìyàn mi. Ẹ ṣọ́ra gidi gan nílẹ̀ Yorùbá fáwọn àfáà gbàlejò. Ẹ ṣọ́ra pẹ̀lú wọn. Mò ń sọ fún yín lónìí. Ṣùgbọ́n ẹ ní rí bí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan o. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gidi gan tó jẹ́ pé ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ló bá wa. Táwọn àfáà kan ó bá sọ̀rọ̀ wọn ní àwọn náà mọ̀ ń pa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àwọn náà ọmọ rẹ̀ ilẹ̀ Yorùbá làwọn ọmọlúàbí làwọn. Wọ́n jọjọ bí a ṣe lù yìí ni àwọn ò lè fọwọ́ sí júwe lè bàbá wọn. Ṣùgbọ́n ẹ rí ikú tí ń pa ojúgbà ẹni tí Yorùbá pé òwe ńlá ní pa á fún ni. Ẹ̀yin wá rí ikú náà ẹ̀yin wá tó invite ẹ̀ wá lé títí yín. Ẹ mú ọ̀rọ̀ Yorùbá lò láàrin yẹn. Ibi tẹ́ ti ń ṣe ìran Yorùbá nìyẹn o. Bàbá kan sọ̀rọ̀ ó clarify reason táwọn ṣe pé Gumi wálé Yorùbá. Bàbá yẹn tó deny pé àwọn ò pé kí lórúkọ máàní ìwé yìí Mufti bíyá Wàsíìrì ó dẹ̀ pọ́n pé méjì ní ìwò ìkan Wàsíìrì ìkan Mufti. Ó láwọn ò pé Wàsíìrì Ìwó sí ṣùgbọ́n a rí Mufti Ìwó tó jẹ́ pé a ti mọ̀ tipẹ́tipẹ́ nípa ká gbébọn ká máa kó àwọn ọmọ bí wọn ó ṣe gbébọn. Ó yẹ kí DSS ti gbé bọ́ àmọ́ rí ìtọ́jú kan máa fi ilẹ̀. Iṣẹ́ tí Muslim ticket ti ń dálẹ̀ ò lè rí. Irú Mufti Ìwó kò yẹ kó wá ń ta. Ìwọ tó ń ronú bó ṣe kó àwọn ọmọ kéwú ní bí wọ́n ṣe máa gbébọn bí wọ́n ṣe máa wẹmi bí wọ́n ṣe máa jà. Nǹkan ṣẹlẹ̀ ní Ukraine àti Russia ní Iran àti láàrin Iran àti Palestine. Ìwọ tó wà Nàìjíríà ń bí ọ̀ ń prepare àjà ogun. Irú ẹni bẹ́ẹ̀ ṣó yẹ wọ́n gbé ká má tiẹ̀ gbé ká má tì mọ́lé ká lọ bá dúrójú ogun Iran àbí Palestine ká jù bẹ́ẹ̀ kó lọ dán gbogbo agbára tó ní kó lọ dán wò lọ́hùn. Ṣùgbọ́n òfin àṣẹmọ́lù tá a lò Nàìjíríà òfin àṣẹmọ́lù òun la pariwo lánàá títí ẹni tí ń pààyàn yóò mọ ìyẹn fanda láàrin ìlú ẹ má dáṣọ tuntun wọ̀ lọ́rùn. Ẹni tí ń sọ pé ẹ má pààyàn mọ́ òun lẹ́wọ̀n àwọn fi òfin dè òun lẹ́ràn lẹ́wọ̀n gbére. Mọ́nà ìyá mi mọ́ yàn mí jẹ mọ́ àwọn yẹn dáràn. Àwọn tí wọ́n wá sọ pé tí ń yìnbọn pààyàn
tí ń ṣe bísímẹ̀ láì kí wọ́n tó dúyàn lọ́rùn àwọn yẹn lọ́mọ ẹ̀ ń fún àwọn yẹn lógún ọdún 20 years imprisonment tó wá dẹ̀dọ̀ la gọ́ọ̀mẹ̀ntì sọ pé òun ti ṣíjú àánú wò wọ́n yóò ní wọ́n máa lọlé kò ká wa lára mo fẹ́ kẹ́ wo dókítà yìí bí pòfẹ́sọ̀ lápẹ́ra wọn ni àáfàá ni wọ́n dìfẹ́ǹdì bó ṣe invite gómìn wá sílẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ wò kẹ́ gbọ́ tẹnu tiwọn náà kẹ́ gbàlàyé wọn. àwa wí pé ẹ jẹ́ ká pè é ká tẹ́tí gbọ́ kí ló dé tó fi wá irú sọ́wọ́ bóyá ọ̀pọ̀rọ̀ nínú àwọn èèyàn ń wò látòkèrè gẹ́gẹ́ bí gbogbo àwọn tó ń gbé ṣépè ẹ jẹ́ káwa ṣe ìpè wá àwọn tó sì wà ń jókòó náà àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n pòfẹ́sọ̀ wà ń bẹ̀ nínú àwọn tí wọ́n wà níjókòó àwọn àáfàá tó jẹ́ pé wọ́n dángájíá ju Dr. Ahmed Gumi lọ pẹ̀lú PhD ẹ̀ àwọn tó jẹ́ PhD láti bí náà àwọn náà wà ń bẹ̀ àtàwọn èèyàn jàǹkànjàǹkàn tó bá jẹ́ pé wá ó sọ̀sọ̀kúsọ àbó gbé nǹkan tí òye ó gbé kalẹ̀ pàápàá jùlọ bẹ́ẹ̀ sì tiwa bó ṣe máa ń operate torí pé ẹ̀sìn tiwa kì í ṣe ẹ̀sìn mùmú kò dẹ̀ ń ṣe ẹ̀sìn aláìníláàkáì kò ń ṣe ẹ̀sìn máa wọná lọ kí ẹ̀sìn máa wọná lọ ibẹ̀ làwọn èèyàn ó ti fún lábùkù ẹ̀ ni wọ́n ti bọ́ṣọ lára ẹ̀ ní òhò ni wọ́n ti strike naked intellectually tànú pé Dr. Ahmed Gumi wa àkójọpọ̀ concerned Yorùbá Muslim scholars ló pè wá èmi tí mo sì ń bá yín sọ̀rọ̀ yìí mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ náà kódà mi ò ń ṣọmọ ẹgbẹ́ kékeré nínú àwọn gbòógì ẹgbẹ́ náà ni mo jẹ́ àwọn alápè Dr. Ahmed Gumi wa nítorí pé a mọ̀ pé mùsùlùmí ni kì í ṣe kèfèrí ṣùgbọ́n nǹkan tó ṣe wọ́n ń kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀ka tó pè wá òun náà ní nǹkan tí ó jẹ́ kẹ́yìn náà wá disturbed tó ṣe yín kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀ kí lọ́rọ̀ náà a rí pé ó ń tọ àwọn ajínigbé lọ sínú igbó a rí pé ó ń gba ẹnu wọn sọ̀rọ̀ fún ìjọba ó ti sọ pé báyìí ní kẹ́ ṣe sọ̀rọ̀ wọn o báyìí ní ẹ mọ́ pa wọn o ẹ mọ́ bọ́ǹbù wọn o ẹ bá wọn jíròrò bó ṣe ṣe yín kàyéfì ló ṣe àwọn náà kàyéfì àwọn wò pé tó Dr. Ahmed Gumi àkọ́kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni onímọ̀ ìsìláàmù ni ìmọ̀ alámọ̀rí ọmọ èdè ènìyàn nímọ̀ alẹ́ ayé onímọ̀ ni dókítọ̀ ni ní ọ̀nà méjì tẹ́ẹ̀dá ti ń gba dókítọ̀ láyé bí yóò gba dókítọ̀ ìmọ̀ ìlera èyí ó gba dókítọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tí ìmọ̀ ìlera medical doctor ni Dr. Ahmed Gumi medical doctor ṣáú tó sì nímọ̀ ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ìjìnlẹ̀ PhD ni eléjì àkọ́kọ́ nítorí ẹlẹ́ẹ̀kẹta tó wá ṣe wá jẹ́ kakambari òun ní pé ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ni àti colonel ló wà ní Nàìjíríà yìí nígbà tí bàbá rẹ̀ kú òun ló resign níbi iṣẹ́ ogun doctor ní medical doctor ní Nigerian army ìgbà tí bàbá rẹ̀ kú ó dẹ̀ resign torí pé òun ni àléfà kan tó yẹ kó jókòó sórí ìtẹ́ bàbá ẹ̀ ó wá kọjá sí ìlú Saudi láti lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn torí pé ìmọ̀ ẹ̀sìn ni bàbá rẹ̀ ló fi lo àlámọ̀rí ẹ̀ ó wá gboyè àkọ́kọ́ tá a mọ̀ sí BA létò Islam ó gboyè kejì náà nínú Sharia àti usuludin ó gboyè kẹta tó fi wá jẹni tí ó ní PhD ní usulul fiqh ó wá wálé ó wá jókòó sórí ìtẹ́ bàbá ẹ̀ tó ẹlẹ́kọ̀ọ́ ni medical doctor ni àkọ́kọ́ nìyẹn military elite ni èèyàn ò ní kọjá ní Nigerian military kó má wà well trained and disciplined ẹ̀kẹta ń bẹ̀ òun wá ní pé PhD ni àkọ́kọ́ nílé yìí so àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa àwọn kidnappers ó jẹ́ nǹkan tí ó wọ́rí wa wípé kí ló ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ tó ní tó yìí báwo ló ṣe ń nírú dúró yìí ẹ̀kejì ń bẹ̀ yàtọ̀ sí pẹ̀kọ́ tó ní ó ní bíbí ire nílẹ̀ Nàìjíríà yìí lórí gómìnà Nàìjíríà yìí kò sí ẹni tó lè deny bíbí ire Ahmed Gumi torí pẹ́lẹ́kọ̀ọ́ ni bàbá ẹ̀ onímọ̀ ni bàbá ẹ̀ olùbẹ̀wò Ọlọ́run ni bàbá ẹ̀ ó ṣeé ṣe káwọn èèyàn kan kí wọ́n má agree pẹ̀lú bàbá ẹ̀ bí tó dúró sí ṣùgbọ́n nǹkan tí gbogbo wa mọ̀ ní pé ọmọ oníbìníran ni ibi yòówù tí ò bá ti wá ọmọ oníbìníran ni eléyìí náà tún ṣe wá ń kàyéfì ipe kí ló gbọ́ ọmọ oníbìníran tó ń gbẹnu kidnapper sọ̀rọ̀ eléyìí tó jẹ́ ẹgbẹ́ mi then èyí tó wá jẹ́ kakambari ibẹ̀ ní pé nínú àwọn gbòógì àfà nílẹ̀ àríwá ni látara apò bàbá ẹ̀ tó jókòó sí
àwọn èèyàn ó ti yọ ìpín ojú ẹ̀ wọ́n ó sì fi hàn báyìí tó bá jẹ́ kó sọ̀sọ̀kúsọ ni ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ipa àgbéwá ẹ̀jẹ̀ ń kọ́kọ́ sọ nǹkan tí ń bá ní àgbéwá báwo tèmi ṣe jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ concerned Yorùbá Muslim scholars ara wọn lèmi àwọn ayé àwọn àfáà gidi tó ń gbajúmọ̀ lẹ̀ Yorùbá sì ni wọ́n wà ń bẹ̀ mufti Ìwó ò sí ń bẹ̀ mufti Mọ̀lá Àsán kò sí bẹ̀ kì í ṣọmọ ẹgbẹ́ Sheikh Waziru kì í ṣọmọ ẹgbẹ́ bákan náà ni Ajíkíní kò sí bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ̀ ń pe orúkọ wọn yìí akọ̀wé wa àgbà òun ni Professor Abidin Ọláìyá onímọ̀ ìjìnlẹ̀ ni professor ni àfáà wa tó jó lórí gbogbo wa pátápátá níjókòó náà òun ni Sheikh Isa Akindele Salahuddin ẹni ire ni wọ́n olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n oníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ẹ lọ wádìí wọn kò sẹ́ni tó mọ̀ wọ́n pẹ̀lú jàgídíjàgan wọ́n sì kì í ṣọ̀tá ìjọba nínú wa níbẹ̀ òun là àfáà wa àgbà Sheikh Abdul Fattah Thani olùbẹ̀rù Ọlọ́run làwọn èèyàn rẹ̀ làwọn náà ọ̀rẹ́ ìjọba yìí náà ni wọ́n nínú àwọn tó wà ń bẹ̀ òun ni bàbá wa Sheikh Rashid Mayeleke bó o bá fẹ́ kọ́lẹ̀ mọ́ kọ́lẹ̀ báyìí ẹ lọ wádìí ń pa wọn ẹ ṣe DSS profiling lórí wọn tó bá jẹ́ pé ní ibú ni wọ́n bàbá wa Rashid Mayeleke ara wọn náà ni bákan náà nínú wa òun ni Professor Isahak Laki Akitola oníjàngbara ni lórí ẹ̀kọ́ mùsùlùmí professor ni àwọn náà ṣe é tó sọ pé terrorist ni wọ́n àfáà wa Sheikh Imran Eleha àwọn náà wà ń bẹ̀ nínú àwọn tá a jọ ń jókòó ni bàbá wa àfáà wa ní mọ́ṣáláṣí Àríṣekọ́lá Sheikh Akuru àwọn náà wà ń bẹ̀ tó fi dórí àwọn àfáà wa Sheikh Dhikrullah Shafi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ẹlòmíì tí mi ò rántí láti dárúkọ wọn báyìí ṣe rí gbogbo àwọn tí mo dárúkọ yìí ẹni àpọ́nlé ni wọ́n wọn kì í ṣàfáà onírìnkúrìn oníjẹkújẹ oníròkúrò wọn ò sì kì í ṣe ẹni tí ó bá ẹni ìdọ̀tí rìn tó bá jẹ́ pé ńgbà tí Ahmed Gumi dé ike ẹjẹ́ ká gbọ́ tẹnu ẹ̀ kí ló rí tó fi wa irú sọ́wọ́ tó bá sọ̀sọ̀kúsọ ni àwọn èèyàn ò bá dá alákẹ́ wọn ò bá fi àbùkù tiẹ̀ kàn ipe ọmọ káàárọ̀ òjíire ni wá ìran ọmọlúàbí ni wá bákan náà Yorùbá ni wá tí wọ́n sì ti sọ fún wa léka tó kù lé pé rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe kò sí ẹ̀kọ́ Yorùbá tẹ̀yìn tẹ̀yìn sọ̀rọ̀ ní táwa náà ò ní ilẹ̀ Yorùbá ni wọ́n bí wa sí ilẹ̀ Yorùbá ni wọ́n ti tọ́ wa kódà nínú wa arímọ́gàjì Ìbàdàn bẹ́ẹ̀ kódà nínú wa arí ọba àdún bẹ́ẹ̀ kí wọ́n lè mọ̀ nínú àṣà tó jẹ́ pé àwa ò mọ̀ àfàṣà tí ò bá takùtọ̀ lọ́wọ́ àti tàbí Muhammad òun nìkan láàrin báyìí ṣe. àfáà Ajígini ṣé èèyàn gbọ́ fídíò bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí yes àwọn tá a fẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Gumi ni wọ́n ṣe sọ̀rọ̀ yìí ṣé gbọ́ fídíò bàbá. àlàyé lẹ gbọ́ lẹ́nu àfáà yẹn àlàyé lẹ ti gbọ́ lẹ́nu àfáà yẹn mi fẹ́ kí bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ ju tiẹ̀ nítorí pé yóò máa gbà wá lákòókò yẹn sì fẹ́ kó gbà wá lẹ́yìn fẹ́ kí fídíò yìí gbà wá lákòókò àlàyé lẹ gbọ́ lẹ́nu àfáà yẹn ìtẹ́bi kan fẹ́ sọ ni pé ǹjẹ́ Gumi yẹ lẹ́ni tó yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa wádìí rẹ̀ pé kó wá torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún yín pé bàbá Gumi nígbà kéèsì Mọ́lá Tàṣínì nílẹ̀ Haúsá wọ́n tó jọ ọ̀rọ̀ papọ̀ ni ẹ lọ wádìí tán bàbá Gumi dáadáa gbogbo dàrúdàpọ̀ wàhálà Sango Kataf ìkankan àwọn bàbá tó dá wàhálà yẹn lẹ́rìí o àwọn ni wọ́n ṣètò bí àwọn Fúlàní ṣe ń gbalẹ̀ kiri ní Kaduna ẹ lọ béèrè tán nípa Gumi tẹ̀yìn wá sọ dọmọlẹ̀ Yorùbá tẹ́ ní àrípa àfáà ni àwọn àgbẹ̀ wa àfáà ta ni àkọ́kọ́ náà pé ń ṣàgbọ́dẹ̀gbà fáwọn onísùmọ̀mí kò tiẹ̀ yẹ ẹlẹ́ni tó yẹ kó wá sórí sọ́ọ̀lì wa ara àgọ́ tá à ń sọ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Islam nìyí ẹ̀yin tẹ́ gbé ẹ̀yin latest scholar tẹ́ gbé scholars tẹ́ gbé Islam dání ẹ̀yin lẹ dẹ́ẹ̀tì image Islam nílẹ̀ Yorùbá ẹ̀ dẹ́ẹ̀tì káàkiri àgbáyé lẹ́ẹ̀jẹ̀ owó yẹn ṣe mọ́ odidi Saudi bá nìyẹn pé gbọ́dọ̀ wọ̀lú àwọn ọmọ torí pé wọ́n rí i pé ń bá wọn ṣíríà ń bá wọn ṣe papọ̀ ń bá wọn terrorist ṣe ẹ wá lẹ invite ẹ wá ẹ fẹ́ wádìí irú wádìí wo lẹ fẹ́ wádìí lẹ́nu ẹ̀ tí ìbá ṣe pé gbogbo yín jẹ́ gbìkùnkùrọ̀ àdàlúrú gbogbo yín pátá tẹ wá ní event yẹn lẹ́kọ́ kọ́ place kìíní sí lára ká máa bẹ̀rẹ̀ sí ní sọ láti wákàtí yìí lọ tó bá jí máa gbé nílẹ̀ Yorùbá yẹn wọ́n mú yín
àwọn yẹn wọ́n múrò ẹ̀yìn àfáì ẹni tí odidi Saudi declare pé ò gbọdọ̀ wọ̀lú àwọn ẹ̀yẹn wọn fún ní chance irú chance wo lẹ́ ń fún ẹ̀ wá lẹ fẹ́ wádìí lọ́dọ̀ rẹ̀ fún kíni tẹ́ ẹ bá wádìí lọ́dọ̀ ẹ lọ bá lu wọn ni kì í ṣe pé gbé wọn sórí ilẹ̀ orí sọ́ọ̀lì bàbá tiwa bí báyìí ẹ lọ bá nílùú ibi tó wà ìbá wa pa yín sọ̀hún ẹ bá àjọ di kankan náà sọ̀hún kò kàn wá ọgbọ́n láti mọ invite gómìnà wá sórí ilẹ̀ wa is very very wrong very very wrong irú yín nígbà tí wọ́n declare Osama bin Laden wanted níjọ́ sí ni tó bá jẹ́ pé ọ̀rọ̀ àyàn àfáà bá ń lẹ́nu níbẹ̀ ni ẹ fẹ́ lé invite Osama bin Laden wá sí Nàìjíríà pé ẹ fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ níbi tí tọrọ yín tó sún yẹn tó bá yàn nù jẹ́ dé ẹ wá invite gómi inú yín wá dùn wọ́n tún gbé lọ́lẹ̀ Jẹ̀bú àmọ́ tẹ́ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ bí ẹ bá fẹ́ dára wọn ni kẹ́jẹ́ ká tètè mọ̀ ká flush gbogbo yín out kó o system ilẹ̀ Yorùbá tọ́ba ìpẹ́ rẹ̀ ti dára wọn ni kẹ́jẹ́ àmọ́ ẹ̀yin gbọ́mọgbọ́mọ yìí ẹ̀yin apanilẹ́kúnjayé yìí nígbà tí àmẹ́ tó kúkú rẹ̀ yín lé kí ẹ lọ ẹdẹ ẹ̀rí kankan fi ṣe ẹ fẹ́ sọ di wàhálà sí wa lọ́rùn ní láàrin ìlú tó da wàhálà lẹ́lẹ́ Haúsá kọ́ nìyẹn ni wọn ò ní nǹkan míì tán fi inú rò ẹ̀ wọ́n gbé gómìnà wá sórí sọ́ọ̀lì tiwa ẹ jẹ́ àwa very careful nílẹ̀ Yorùbá yẹn ẹ jẹ́ àwa very very careful ẹni tá a bá careful wípé ìrìn rẹ̀ ò mọ́ á pariwo rẹ̀ síta tí gbogbo ayé ó rí gbogbo ẹ̀dá tá a bá ti careful pé ìrìn rẹ̀ ò mọ́ gbogbo ayé ní ìbáwá rí ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn so látara bẹ́ẹ̀ mo fẹ́ ká lọ kíyèsára gidi gan mo fẹ́ ká kíyèsára a lot of things ṣẹlẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ wò yìí fídíò tí mo fẹ́ kẹ́ ẹ wò yìí mo fẹ́ kẹ́ ẹ wo nǹkan tí bàbá yẹn fi describe àwọn ọ̀bọ̀n lóníranran tí wọ́n lò research ń lọ lórí ẹ̀ o tí màá mú padà wá fún yín bọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ stage yìí irú àwọn ọ̀bọ̀n tí wọ́n ń lò àtorúkọ tí wọ́n ń lò kò nídìí ká ti judge ń bí báyìí ṣùgbọ́n lọ́kàn ara wa àmọ́ ọmọ ṣọ́ọ̀ṣì ibi tí ogun ti ń jà wá àwọn tí ń fogun jà wá pẹ̀lú ìrírí mi ní ilẹ̀ Wute lánàá pẹ̀lú àwọn Chinese tí mo rí ń bẹ̀ ẹ wo tó ṣẹlẹ̀ ẹ gbọ́ àlàyé ọ̀gbẹ́ni yìí. Guys, the video you are seeing on the screen here is a video of some of the bandits brandishing a QJC-88. QJC-88 is a Chinese weapon, a Chinese-made 12.8mm heavy machine gun designed and manufactured by Norinco and is primarily used by the People's Liberation Army on armored vehicles, on tanks, and some anti-air mounts. Now, the big question is this. How did these guys get this weapon? The QJC-88 is a Chinese military heavy machine gun that is not available for civilian purchase or acquisition. It is a specialized vehicle-mount weapon used exclusively by the People's Liberation Army, PLA, and the PLA Navy Marine Corps. The QJC-88 is manufactured by Norinco for the Chinese military and is not exported to the public. Now the question once again is, how did these guys get it? How did they get this weapon? How did it get into their hands? We are finished in this country. Ṣé ti rí abẹ́rí ṣẹ́yìn náà ti rí abẹ́rí ẹ rí àwọn àlàyé nípa àwọn ọ̀bọ̀n àwọn ṣọ́ọ̀ṣì ibi tí àwọn ọ̀bọ̀n yẹn ti wọlé ibi tó gún ti ń ja Nàìjíríà kò sí anybody tó mọ̀ o Chinese ni àwọn ní ó gbà wá àwọn ní bá a ṣe kíní wa Chinese náà ní intention àwọn náà fẹ́ colonize Nàìjíríà wọ́n dẹ̀ fẹ́ occupy space Nàìjíríà wọ́n fẹ́ gba gbogbo resources wa ìrètí àwọn náà sánú Chinese yìí sọ̀rọ̀ ẹ wa o ọ̀tá wa ni wọ́n ìta àwọn náà ó jẹ làwọn náà ń wá
ìrìn àjò yìí sì tẹ̀síwájú ẹ máa padà bá pàdé lọ́jọ́ ọ̀la a ní rí jù báyìí lọ lórí ìkànnì ilé ní èmi ní ti yín tòótọ́ bàbá àṣà.